Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o, bàbá mi kò ní bàjẹ́. Ẹ̀yọ̀ ṣàlè mọ orúkọ yín. Orúkọ mi ni Alhaji Tajudeen Ìṣọ̀lá Ashanti Ṣọlé alias Òpómúléró Fújì. Ok, ẹ ṣé. Ẹ jọ̀ọ́ kí ni tá wá ṣe níbí lálẹ́ òní? Èní wá ṣe 71 years posthumous birthday Alhaji ilé Síkírù Dr. Síkírù Àyìndé Barrister Àgbákin Ọlọ́ládé Balógun Ọ̀túnba of Lagos tó dolóògbé ìjọsí Alhaji Síkírù Àyìndé Barrister. Ok, ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ díẹ̀ fún wa nípa ìtàn olóògbé tẹ́ ń sọ Barrister, ṣé lè sọ díẹ̀ fún wa nínú ẹ̀? Èmi ò tẹ́rú tó lè sọ̀tàn Barrister. Mi ò tẹ́rú tó lè sọ̀tàn Barrister. Àmọ́ Barrister jẹ́ ẹni olùdásílẹ̀ Fújì tèmi náà ń kọ fúnra rẹ̀ tí mo fi ń jẹun léni. Barrister ló dáṣẹ́ yẹn lẹ̀. So olórí dẹ̀ là á forí fún. Sọ̀rọ̀ mi yé yín, olórí là á forí fún torí Barrister jẹ́ nìkan tó jẹ́ pé ó wà humble, ó ní respect, ó kọ́ ọmọdé mọ́ra. Tí Barrister ò bá dẹ̀ fẹ́ ká jẹ́ nínú Fújì, á kanra mọ́ gbogbo wa, gbogbo alamasa dànù. Kò kanra, kò gbowó lọ́wọ́ anybody. Fún gbogbo ẹni tó ń kọ Fújì lénìí, ọlá Barrister là ń jẹ. Ẹni tó fi Fújì kọ́lé, ẹni tó fi ra mọ́tò, tó fi lọ́ọ̀lù òyìnbó, ara Barrister ni. Kí ló wá dé tá a wá lè ṣẹ̀yẹ fún? A ṣẹ̀yẹ fún lọ́dọọdún ni. Bọ́lọ̀ ń bá fẹ́ bó ṣe jẹ́ nìyí. Ẹ ṣé.